ọlá olúwa ló mú mi dẹ́ngẹ́ post níwájú ẹlẹ́gàn Èdùmàrè sọ mí di celebrity VIP ọ̀gá ògo sọ mí dání ìkáyé ẹ ṣé sà mo dúpẹ́ sà orí ìkúnlẹ̀ mo wà ikú ré kọjá èmi yóò máa gbé ọ̀gá o bàbá mi mọ́ ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá o. èmi yóò máa yíyan èmi yóò máa gbé ọ̀gá ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá èmi yóò máa yíyan èmi yóò máa gbé ọ̀gá ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá. Ṣeré mi gbèsè Jésù pa mí mọ́ Olúwa kíkú má pa mí kékeré káyé má ṣeré mi gbèsè Jésù pa mí mọ́ Jésù pa mí mọ́ Jésù pa mí